A kí gbogbo olólùfẹ́ wa kárí ayé ní lóko àti lẹ́yìn odi àti ní gbogbo tí atẹ́gùn ojú tó ní fẹ́ dé. A pín yín pé a kú àsìkò yìí o, a kú bójú ọjọ́ sí rí. Ibikíbi tẹ́yin bá wà, a kí yín bí ẹ ṣe ń fẹ́ wa, a kí yín bí ẹ ṣe ń ṣe tiwa, a dúpẹ́ lọ́wọ́ yín bí ẹ ṣe nífẹ̀ẹ́ sí wa, bí a ṣe máa ń gbà ládùúrà ní gbogbo ìgbà. Lágbára Ọlọ́run, ọwọ́ yín kò ní kàn sàlẹ̀ ẹ̀pọ̀. Ibi tẹ́ ẹ ti ń mú tẹ́ fi ń dàda tẹ́ gbogbo fídíò wa, lágbára Ọlọ́run àgbà náà ò ní wọbẹ̀. Ẹ ká sáré já yín sí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ sí àwọn tó ń jà fún ìdásílẹ̀ Yoruba Nation. Kí ni mo pè é? Ìdásílẹ̀ Yoruba Nation. Ìyẹn àwọn tó ń jà fún ìdásílẹ̀ orílẹ̀-èdè ọmọ Odùduwà. Àwọn la gbọ́ pé ìjọba ìpínlẹ̀ Èkó tún mú lánàá o. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, àdúgbò Aláùsá ìyẹn nípínlẹ̀ Èkó, òun àwọn ọlọ́pàá rá àwọn ẹni náà mú tí wọ́n sì kó gbogbo wọn. Gẹ́gẹ́ bí agbẹnusọ àwọn ọlọ́pàá nípínlẹ̀ Èkó, ọ̀gbẹ́ni Udeyi Benjamin ṣe sọ, ó ní ìpàgọ́ táwọn tó ń jà fún ìdásílẹ̀ Yorùbá Nation náà, ìpàgọ́ tí wọ́n wà ibi tí wọ́n ti fẹ́ máa ṣètò bí wọ́n yóò ṣe máa ṣe ohun tó ń lọ nípa Yorùbá Nation àti bí wọ́n yóò ṣe ṣèwọ́de nípa owó náírà tó wọ́n gangan àti epo tí kò ṣeé rà lọ́jà mọ́. Níbẹ̀ làwọn ká àwọn èèyàn náà mọ́ táwọn sì kó gbogbo wọn. Ó ní nǹkan táwọn ń gbà lọ́wọ́ wọn, òun náà ni àwọn ìdánimọ̀ tó fi hàn yí pé ọmọ ẹgbẹ́ Oòduà Nation ni wọ́n. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí èèyàn lè fi tọ́ka sí pé dájúdájú ọmọ Oòduà Nation àwọn eléyìí, òun làwọn ọlọ́pàá gbà lọ́wọ́ wọn tí wọ́n fi ṣàfihàn ẹ̀ fún àwọn oníròyìn. Gẹ́gẹ́ Benjamin ṣe sọ, wọ́n táwọn bá ti parí ìwádìí àwọn lórí àwọn ẹni yìí làwọn yóò gbé wọn lọ sí ilé ẹjọ́. A dúpẹ́ bí ẹ ṣe ń fẹ́ tiwa, a dúpẹ́ bí ẹ ṣe ń tẹ̀lé wa, a dúpẹ́ bí ẹ ṣe ń wo gbogbo fídíò wa. Àmọ́ lóore o, ire kà. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.